subhanallah ẹjá jọ fídíò tó wà lókè yẹn. wọn ò gba Quran gbọ́sẹ̀ gbogbo tó ń fa yóò wà ní Quran fa zawaju sagira ká fi ọmọ kékeré ìka tó tọ́nú ẹ̀sìn wa nínà tóbi ẹ̀ bá ti fara mọ́ kí ni problem màá ṣe àlàyé Aisha gangan fúnra rẹ̀ tánàbí ìfẹ́ òun gangan ni sahibatu shad òun gangan ló gba ọ̀rọ̀ yìí wá fúnra rẹ̀ ẹni tó ní ọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ fúnra rẹ̀ ó wà ní Bukhari wà ní Muslim o ó wà ní Nasa'i wà ní Abi Dawud ó wà ní bòmí o Aisha gangan làmọ́lẹ̀ fún ara rẹ̀ ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam ó ní ànábì ìfẹ́ mi ta ní sọ̀rọ̀ ìjàmá Aisha ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam ó ní ànábì ìfẹ́ mi wa ana bintu sitti sinin nígbà tí mo wà lọ́mọ ọdún 6 Aisha gangan fúnra ẹ̀ kìí ṣe pé sábì kan ló gbà wá kìí ṣe pé ẹnìkan ló sọ̀tàn yẹn kìí ṣe pé ẹnìkan ló sọ anything ta ló ń sọ̀rọ̀ fúnra ẹ̀ Aisha òun gangan ni sahibatul haditha òun gangan lẹ́ni tó ní ọ̀rọ̀ òun ni sahibatul amr òun ni sahibatul shahad Aisha gangan ló lọ́rọ̀ fúnra ẹ̀ ó ní tazawwajani nabiyyu sallallahu alaihi wasallam wa ana bintu sinin wa ana bintu sitti sinin ó ní ànábì ìfẹ́ ìmí Aisha ó wà lọ́mọdún mélòó ọmọdún 6 ó ní wà bá nàbí wà á nàbí ń tu 9 sinin ànábì padà wá wọlé tì mí gẹ́gẹ́ bí ọkùnrin tí máa ń wọlé tì obìnrin wà á nàbí ń tu 9 sinin nígbà tí mo pọ̀ ọmọ ọdún 9 ọdún mélòó ló wà ní dábàá láàrin méjèèjì ọdún 3 ó ṣe ákídù rẹ̀ tá à ń pè ní oyìgì ó lọ kọ̀tọ́ bá bàbá rẹ̀ ó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ Aisha lọ́mọdún mélòó ọmọdún 6 ó ní wà bá nàbí wà á nàbí bíntu 9 sinin ànábì dẹ̀ padà wọlé tì mí gẹ́gẹ́ bí lọ́kọláya lọ́mọdún mélòó ọmọdún 9 hadith yìí kò sí nǹkankan tó mú rárá kò sí anything tó mú kò lè síbi tẹ́ fẹ́ yí sí èyí lásán báyìí ẹdí kèfèrí ni kò sí ọgbọ́n tẹ́lẹ̀ dá ẹ wá ń fi ìròrí àwọn ti sẹ́yìn ó fẹ́ mọ́ kékeré ẹ ń fi ń wo òfin tí Allah subhanahu wa ta'ala ṣé ẹ̀yin antum a'lamu amillah ṣé Allah ni ó ṣòfin ní àbẹ́yìn ṣé Allah tó dá Aisha tó dé mi tó dá wọ ló ní òfin ní àbáwá. Naam mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sáà ìbéèrè òun sì ni wípé ọmọ yín obìnrin 6 years old àbí 9 years old mélòó ló ti wà nílé ọkọ nísìn kò sí àbí ẹ ń sọ pé àwọn kan ò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run nípa pé wọ́n ń kọ̀ndẹ́mù irú nǹkan yẹn nírú táìmù yìí ẹ̀yin gan ò sì lè ṣe ẹ̀yin gan ẹ lè fi ọmọ yín 6 years old kó máa lọ lé ọkọ nírú táìmù tá a wà yìí. Now Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí ó ṣẹlẹ̀ nígbà ayé rẹ̀ Ànábì ṣe bẹ́ẹ̀ nígbà náà kò sí problem now ìgbà yẹn nìyẹn it is in the past gẹ́gẹ́ bó ṣe ti ṣẹlẹ̀ nílẹ̀ àwọn Yorùbá lèmi náà ó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wa yìí tán máa ń fi ọmọ fọ́mọ láti kékeré ó ti ṣẹlẹ̀ nígbà tó ti kọjá ẹ̀yìn sẹ́yìn and this thing also has happened in some other religion too àwọn ẹlẹ́sìn kejì ó ti ṣẹlẹ̀ ń bẹ̀ náà now àwọn nǹkan yìí ó ti ṣẹlẹ̀ in the past àmẹ́yìn tẹ́ ẹ jẹ́ àfà ẹ wá ń bring ẹ̀ wá sí irú ẹ̀rà tàwa yìí ẹ wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ bíi wípé àwọn nǹkan yẹn tọ́ láti ṣe nísìn that is the mistake that is the problem bẹ́ẹ̀ ṣe ń sọ nísìn ẹ ń sọ ní sọ pé kò sábúrú mẹ́rin àwa lè ṣe ń sìn náà ṣe what ní irú ẹ̀rà tàwa yìí ibi tí problem lies nìyẹn kò sí abiyamọ náà lóbìnrin tí wọ́n ní pé ọmọ rẹ̀ ọmọ ọdún 6 nírú èjì pé ẹ kó máa lọ lé ọkọ yóò pariwo síta ni ẹ gbà mí o ọkọ mi oye ọkọ ọmọ lọ nírú ọmọ ní kò sí obìnrin náà kódà ọkùnrin gan ò lè faramọ́rù nǹkan yìí nírú táìmù yìí bó bá ti ṣẹlẹ̀ láyé Ànábì kò sábúrú bẹ́ẹ̀ táìmù wọn nìyẹn táìmù tiwa táwa yìí irú nǹkan yóò bá gbà mú àwọn nǹkan tí ò bá sì ti bá ìgbà mú ẹ jẹ́ ká mọ̀ sọ ń pa rẹ̀ dèpòdépò pé a wà á ṣe é gbogbo tẹ́ ń sọ yín ó dáa ṣé ìbò ló wà ní Kùránì pé ká máa lo pléènì lọ sí hajj ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀ l'Ànábì fi máa ń lọ sí hajj àti ẹ̀sìn
sí ẹ̀sìn ti tán láyé ni ẹ̀sìn ò tán kí ló dé tẹ̀ mọ́ lo ẹ̀sìn lọ sí hajj tẹ́ bá lẹ́ ń tẹ̀lé ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ kí ń lo ẹ̀sìn ẹ̀ ń lo bẹ́ẹ̀zì ọ̀pọ̀lọpọ̀ yẹn ń lo bẹ́ẹ̀zì ẹ̀ ń lo àwọn mọ́tò lówó ńlá anabi lo mọ́tò ṣe bẹ́ẹ̀ sìn anabi lo ẹ̀sìn ti tán láyé ni kí ló dé tí ẹ̀yin ò lẹ́sìn kí ló dé tẹ́yin ò máa lo ẹ̀sìn nígbà tó jẹ́ pé ìlànà anabi lẹ́ ń tẹ̀lé torí bẹ́ẹ̀ dákun ẹ má jẹ́ ká mislead àwọn èèyàn ẹ̀sìn wa ẹ̀sìn tó dáa ni ẹ̀sìn àlàáfíà ni ẹ jẹ́ ká àlàáfíà àwọn ọmọ ìjọba lọ bẹ́ẹ̀ àwọn tí ò bá ti bá gbà mu ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ nípa rẹ̀ ká wá dólé lórí pé bó ṣe yẹ kó rí nìyẹn kìnnìkan subhanallah gbogbo àwọn tí ń sọ̀rọ̀ pé àwọn lè pààyàn àwọn pààyàn fẹ́ sìn ẹ̀sìn wa ní ká pa gbogbo àwọn tí ń sọ̀rọ̀ pé ẹ̀sìn wa ló ní ká pa kìnnìkan wọ́n lè pààyàn torí àwọn mọ̀ pé tán bá pààyàn wọ́n lọ sẹ́wọ̀n bó bá ti wà lẹ́wọ̀n tó kú tó padà lọ bọ́lọ̀ wọ́n jẹ fùrọ̀ yálà yáyà wallahi torí wàá máa sọ pé ó pààyàn fà ó pa fún Islam ó pààyàn fún Ọlọ́run ní Ọlọ́run wo ó pààyàn torí pé ó foolish torí pé idiot ni ọ́ tọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ̀sìn wa ò faramọ́ gbogbo àwọn nǹkan báyìí torí bẹ́ẹ̀ Ọlọ́run á ṣàánú wa Ọlọ́run á ṣe àmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa kò jù bẹ́ẹ̀ lọ subhana rabbik.